Only Jesus TV. Kí ni orúkọ yín? A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ òun ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ mí sí US Imam. Kí ni tó ṣẹlẹ̀ ní ẹjọ́ lẹ́yìn? Kí n tó lọ sí ibi tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ àti pé èmi kọ́ ni màá sọ tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Lọ́yà wa Àjàṣà ni ó sọ yẹn. Èmi kàn fẹ́ tún send message kan out ni. Gbogbo ayé ló ti mọ tó ń lọ lórí kéèsì yìí àti ti Talọlọ́run bó tilẹ̀ jẹ́ pé mi jẹ́ fẹ́ dárúkọ rẹ̀ torí pé ẹni tí ó bá jẹ́ nǹkan kan bẹ̀tì torí pé a gbọ́dọ̀ jẹ́ káwọn èèyàn mọ kí là ń sọ ní fi mọ dárúkọ rẹ̀. Ó ní pé gbogbo àwọn tó ń wò ó kálukú ń wò ó nísìnyí tó bá di pé Ọlọ́run bá ní kí ọwọ́ òfin ọ̀tẹ̀ mo fẹ́ pàrọwà ẹnìkan kan mọ̀ wá bá mi eléyìí tá a kò sí yìí o ṣe fight to finish ìsídàká ló ṣe kéèsì yìí àbíkọ́ lẹ́wọ̀n ká gbọ́dọ̀ ṣe kan àbàdé ìgbòkè so ẹni tí ọba fẹ́ ọ̀rẹ́ mi olólùfẹ́ mi àbí kìíní kan tí a máa ní ẹ bá rí US mọ̀ ẹjọ́ níbẹ̀ yìí àwọn ọkọ̀ sẹ́ni tèmi ò lè wojú o ẹ má jà wojú ara wa. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Is fight to finish. A máa jà ní àjà pátápátá, ìjà gidi, àjà díjú ni a ṣe kí ni a jà tán pátápátá ni. Òun ni US Imam ni wọ́n sọ láti Kwara lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run. Wo Tani Ọlọ́run náà ti wá gbọ́ báyìí o. Fọ́nrán yìí ti tẹ Tani Ọlọ́run lọ́wọ́. Tani Ọlọ́run ti fèsì o. Kí ni Tani Ọlọ́run sọ? Ẹ jẹ́ ká wá lọ gbọ́ ohun tí Tani Ọlọ́run sọ báyìí. Torí lọ́ọ̀yà yìí wọ́n ti sọ wọ́n ní a máa ta tán pátápátá ni o. Lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run fight to finish ni. Ó yá Tani Ọlọ́run kí ni èsì tiyín náà lórí ọ̀rọ̀ yìí? Ẹ bá mi share fídíò yìí, mò ń bọ̀ náà. Ṣé gbà kún mẹ́kọ̀ọ́ nígbò ló ti ẹ̀wà rí báyìí abẹ́ẹ̀ rí ni tí wò bí òkú ọmọ ọ̀bọ ayé yẹn sì mọ́ rí báyìí èyí tá a kò mọ̀ yìí o fight to finish ni ìgbà tí wọ́n kún bà wá tó wà níwọ̀ ọ̀rẹ́ mi ẹ bá foríjìn nínú kí n ran lẹ́wọ̀n àbí káwọn ò jẹ̀bi ẹjọ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu àgbàlagbà ṣé ẹ wá rú ẹnu ni àbí company room bẹ lẹ́nu yín ẹ̀yin ṣe wò rànràn báyìí bí o lè nú rèké ṣé wúrẹ́ já bẹ́ẹ̀dì mọ́ yín lọ ni tẹ́ ẹ wá wò páyípáyí ẹ gbọ́rọ̀ fight to finish ni àbí kára lẹ́wọ̀n ẹ dúró èmi kú mọ́ ń béèrè yẹn gangan ẹ ní àwọn kan yìí lọ ní heritage probation ló ń pẹjọ́ kí ó táwọn tó ń pẹjọ́ ìwá kóòtù gan táyé pé ẹ̀yìn wálẹ̀ wá kóòtù ẹ̀yìn wálẹ̀ lọ́ọ̀yà ní lórí mọ́ lọ́ọ̀yà lòun lórí mọ́ dìbẹ̀ndáǹtì dájúdájú lọ́ọ̀yà gangan ló dá ẹjọ́ pé ó ní complainant lọ́ọ̀yà náà complainant àbí dájúdájú lọ́ọ̀yà gangan complainant nítorí pé bàbá tí wọ́n mú wá ń jọ sí tó pẹ̀lẹ́ ní olóyè ẹ̀mí àlọ́ni ó ti padà jáde sọ̀rọ̀ lónìí. aṣojú ẹ̀mí àlọ́ni. àbàbà tó yẹ pé òun aṣojú ẹ̀mí àlọ́ni ó ti padà jáde sọ̀rọ̀ lónìí wípé ẹ̀mí àlọ́ni ò ní káwọn oṣù kéèsì kankan o ẹ̀mí àlọ́ni bàbá wa ẹ̀mí yóò gojú òdì tí yìnbó gbé fún yín bẹ́ẹ̀ ìlú Ìlọrin ò ní dàrú bíbàdàn náà ò ṣe ní dàrú bàbá ẹ̀mí àlọ́ni ẹ̀mí yóò wá gùn nínú ọlá ńlá nínú àlàáfíà dájúdájú mẹ́sẹ̀jì tá a ṣe kẹ́yìn ó ti dọ́dọ̀ wọ́n lọ́hùn ó wá bàbá ń jáde lónìí pé ẹ̀mí àlọ́rin ò kì í ṣe complainant o ẹ̀mí àlọ́rin àwọn ṣe àwọn dáṣà ara àwọn jẹ́ ni o dájúdájú useless mọ̀ rú yìí òun náà ni complainant òun náà ni lọ́ọ̀yà ó sì jẹ́ pé useless mọ̀ rú lọ́ọ̀yà ní wàá ń dúnkokò mọ́ defendant ṣẹ́ni pé ọ̀rọ̀ náà pakasọ ẹ wá ní wọ́n mọ́ bí ọ́ ó mọ̀ ga o wọ́n rí wóde sá bòyí tí wàá dókè odò ẹ dúró dè mí. ó wá rí kó rán ọmọ ọlọ́mọ lẹ́wọ̀n bí ìwúrí ọ bàbá ti
bó bá ti ní ta ọlọ́ lẹ́wọ̀n ó bá gba World Cup tíwọ náà sì ń tẹkùn bọ́lẹ̀ tíwọ náà ń bímọ tiẹ̀. mo àwọn yóò kọ́ mọ̀ bí lọ́wọ́ yẹ pé kéya kí là ń fa gan kí là ń fa mo tì ọlọ́mọ pa mo lu ìyàwó ẹ pa mo bá kọ̀ bí e lórí mo jọ lólè mo répu ọmọ rẹ àbí kí ni mo ṣe gangan kí là ń fa tó sọ pé ẹ táyà pé o kàn wò pé à kẹ̀kẹ́ lọ gbọ́mọ kan bàdàn kẹ̀kẹ́ tì mẹ́wọ̀n bí tíjọ́ sílẹ̀ pé tẹ́ẹ̀ máa wọn kan ní division 5 nílùú division 75 nílùú Òṣogbo ń bì tẹ́tàdé kó wọn àrẹ́ǹjì tẹ́lọ̀ fi kó gbéyàn mọ́lé àbẹ́sàdé gbà wọn DSS pẹ́ẹ́sì mọ́ ṣe bírọ́ tẹ́tàdé fi gbéyàn mọ́lé bí ta ọlọ́gbà yẹn ló pé àbí ta ọlọ́run tẹ́ mọ́ tàn pé yá ta ọlọ́yẹ ló ẹ fẹ́ sọdún Òṣogbo wàá gba t-shirt wàá gba kékeré ó lẹ́ pé àmọ́ kó ń bẹ́ẹ̀ you too small for that you too small for that kó ń bẹ́ẹ̀ kó mẹ́rin náà wọn ò sọ̀rọ̀ pátí ń bẹ̀rẹ̀ mọ́ but intan sọ ni pé ẹgbẹ́ sínú ọpọlọ ẹ̀yẹ ẹgbẹ́ sínú ọpọlọ pé kí lẹ́ ń bá ta lọ́lọ́run fà kí ló kàn rò pé ó lè dìde ńjọ́ kan kó kàn rò pé ọmọ ọlọ́mọ kan sọ̀rọ̀ mídíà ó wá ń bú ẹ̀sìn rẹ àbò ń sọ̀rọ̀ tako ẹ̀sìn rẹ àbí ó ń sọ̀rọ̀ ẹ̀sìn rẹ bí ó ṣe tẹ́ ọlọ́run ó wá rò pé ó fẹ́ rọmọ lẹ́wọ̀n ṣé ìlú ibi táwa wáyé kò sáwọn ẹlẹ́sìn rẹ ń bẹ tó o lè kún lọ́wọ́ pé ẹja ṣe nǹkan báyìí fọmọ yìí táyé pé wọ́n wá jókòó sínú ìlú rẹ nínú igbó tó jókòó sí ó wá ń tabà sínú mọ́lẹ̀ nígboro ń bì gbogbo àwọn ẹ̀sìn wọ̀ wọ́n á sọ pé kẹ́nìkan kó mọ́ bí ọ ta ló mú ọ tó fẹ́ bí ọ ta ló gangan ló mọ̀ níbi tí dẹ̀ dé nílẹ̀ káàró òjìrè lónìí níbi wọ́n ti ń sọkọ tèmi wọ́n mọ̀ sọkọ mi dáadáa bẹ̀ ni bọ́ bá ń sọkọ tiẹ̀ wọ́n mọ̀ fìbàjẹ́ sọ ni tá a sọkọ ta lọ́hùn wọ́n mọ̀ ròyìn mi dáadáa ni tí wọ́n máa ń dákọ̀ tiẹ̀ ń bẹ̀ wọ́n mọ̀ fìbàjẹ́ sọ̀rọ̀ rẹ ni nítorí pé kí ni ìwọ ṣe kí lẹ̀ ń ṣe ni pé kẹwọ́ ọmọ kan ti ń dáa fún kẹwọ́ ọmọ kan táyé ń fẹ́ kẹsì lára rẹ̀ kẹsì àbẹ́sẹ̀ jù sẹ́wọ̀n ẹ̀sìn lára ọ̀kọ́ èèyàn pẹ́bẹ ẹ̀tún fẹ́ tún ṣe ẹlẹ́ẹ̀kejì lẹ́lẹ́ fi dógun lẹ̀ ọmọ fi ń pè àbá wa ẹ̀mí àlọ́ ni ẹ pé àwọn kinní yìí ọmọ kankan ni ó ní ìlú Ìlọrin kì í ṣe ìlú fìtínà fa ìlú Ìlọrin kì í ṣe ìlú jàgídíjàgan ìlú tó jìnnà sí náà tó súnmọ́ àlùjànnà Ìlọrin ni eléyìí tí ń yóò ní padà fún yín ó ti fẹ́ sọ ìlú Ìlọrin dìlú fìtínà fẹ́ kéde fa nìkan eléyìí fẹ́ sọ ìlú Ìlọrin dìlú fìtínà fẹ́ fìtínà gan ni o wọ́n nílùú Ọlọ́rin nílùú Ìlọrin ẹ̀sẹ̀ olùjàgídíjàgan eléyìí sì pẹ̀lẹ́ ara ẹ̀ ní Ìlọrin èsì ìbára Ìbàdàn fa jàgídíjàgan ó wá tún sọ pé ọwọ́ òfin wà gbé yẹn láti Ìbàdàn yóò wà gbé lọ Ìlọrin nílùú tẹ́lẹ̀ ẹ̀sẹ̀ olùfìtínà fa eléyìí ti múlu yín súnmọ́ Jahannama o eléyìí fẹ́ sọ lù Ìlọrin di Jahannama ni mo fi ń pe gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ mọ ọkọ̀ ìlú kí ní gbòógì kó mọ́ bàlú yín jẹ́ fún yín ṣùgbọ́n inú mi dùn sí bàbá wa Emir Ìlọrin lórí ìgbésẹ̀ tí wọ́n gbé torí bàbá tó wá ń jọ́ sí ń play video bàbá wọn tí bàbá wọn sọ wípé òun wá sojú òun ni olóyè Emir Ìlọrin pé òun wá sojú Emir Ìlọrin bàbá tó wà tó lòun wá sojú Emir Ìlọrin wípé ta lọ́lọ́run sọ wípé àwọn fẹ́ wá gbadé lórí Emir Ìlọrin pé àwọn ń gbadé bọ̀ bàbá ń para jáde ó jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Emir Ìlọrin kọ́ lórí àwọn wípé àdàjẹ́ ẹsẹ́ làwọn ń jẹ́ ẹjá jáde lọ gbọ́ bàbá náà mo sọ èyí mo fi gbósù bàdàndẹ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ wà lágbègbè Emir Ìlọrin then mo sì sọ láti fi pọ́n àbáwọ̀ Emir Ìlọrin dé ẹ̀mí yóò gùn ẹjá sáré gbọ́dọ̀ tí bàbá mi wí wípé wọ́n ti yọ ti Emir Ìlọrin kúrò ń bẹ̀ àwọn bàbá wa àwọn ni wọ́n bí wa àwọn lórí táàbò òrí
ká mọ̀ sọ̀rọ̀ ká mọ̀ mú ẹ̀mí àlọ́ni wọlé láti mọ̀ sọ̀rọ̀ sọ̀lúbàdàn ká mọ̀ gbọ́ àwọn àbá ara wa síta ẹjọ́ irú ọmọ wo la fẹ́ yà ọ̀rọ̀ táwa fi ní bára wa fà táwa gbà wọn táwa sí mọ́ àwọn àbá wa wọlé sẹ́yìn pé ayé òní pé wà lọ́mọ ọkọ mọ́ ọmọ àlè ń mọ̀ pé wà. ẹ dákun ẹ bá ń tági bàbá wa ọlọ́lá jùlọ ọba ìlú Ìlọrin ẹ̀mí yóò gùn fún wa bàbá ẹ pẹ̀ láyé ẹ dákun ọ̀rọ̀ kan ní jàrẹ̀ rìn lórí ọ̀rọ̀ ẹjọ́ tí useless maru tó wà lẹ́jọ́ lónìí ni wọ́n ṣe ìgbẹ́jọ́ arákùnrin wa Àkànní Ẹlẹ́bọ Bẹ́lílì tí gbogbo àwọn èèyàn tó sì lọ kóòtù ibẹ̀ mo ti ń gbọ́ tí useless maru tó ti ń sọ wípé sẹ́rí èyí tẹ́ ń pè ní ta lọ́lọ́run bó ṣe wà òun ọ̀ràn lẹ́wọ̀n tàbí kí wọ́n dẹjọ́ nù àbí kóhùn ọ̀rẹ́ lẹ́wọ̀n ẹ dákun gbogbo ẹ̀yọ́ lólùfẹ́ wa ẹ dákun ẹ bá ń tàgì kábí ẹ̀mí àlọ́ni sí fídíò yìí ọmọkùnrin useless mọ̀ọ́dù yìí yóò da Ìlọrin rú o yóò sì balẹ̀ Yorùbá jẹ́ ẹ bá ń bí kí la jọ ń fa ìmọ̀ tá a jọ ń fa o tó ti di pé òun rẹ̀ lẹ́wọ̀n useless mọ̀ọ́dù gbọ́dọ̀ sì ń bímọ ní ọjọ́ iwájú àwọn mọ̀lẹ́lẹ́ wọ́n sì mọ̀ wo fọ́nrán tó ń ṣe yìí pípọ̀ ọlọ́run yẹn lẹ́wọ̀n lórí kíni ìrìn lẹ́wọ̀n àbí kí wọ́n dẹjọ́ nù àbí kí wọ́n lẹ́wọ̀n ẹni ẹ̀kọ́ gbúdọ̀ pè mí ta ní ń pe wèrè ta ní ń pe dìgbòlugi ta ní ń pe ọ́ rẹ̀ lẹ́wọ̀n ta wọ́n rí ṣùgbọ́n gbọ́dọ̀ kẹ́ gbọ́n tó ń sọ kí ló pè mí àti ẹ̀pọ̀ kí la jọ fàbọ̀dà wa lọ́wọ́ tó fi ń dẹ̀rọ̀ pé ìrìn lẹ́wọ̀n mo kàn sọ gbogbo àwọn èèyàn gidigidi tó wà nù lọrin ni gbogbo àwọn tó wà nù lọrin náà gbogbo náà lè sùn kọrí síbi kan náà nígbà yìí pé gbogbo àwọn tó wà lórí wọn ò pé bí ìtòkùnrin useless mọ̀ yìí tí wọ́n bí òkú ọmọ ọ̀bọ àti bọ́ọ̀lù bọ́ọ̀ ní sẹ́ńgò náà ń gbọ́ fìtìfìtì mo kàn ń pe bàbá wa Ẹ̀mí Àlùlọrin sákèsí ni àwọn tí wọ́n kógun wọ̀lú ni àwọn tí wọ́n dàlú lélẹ̀ nígbà wọn bá ti rí gbá gbogbo ọ̀nà tí wọ́n gbà tí wọ́n ò rí gbogbo ìṣẹ̀lẹ̀ ni wọ́n mọ̀ wá ó ti wá di pé ọ̀rọ̀ ọbẹ̀ nílì ni wọ́n ń sọ ẹjọ́ ọbẹ̀ nílì ni wọ́n ń lò lónìí o ó sáré bẹ́ẹ̀ jọ ta lọ́wọ́ wọlé gbogbo nígbà tí mo rí sẹ́gbà wọ́n wá gbogbo ọ̀nà tí wọ́n sáfi máa ṣẹjọ́ tí wọ́n mọ̀ dákọ̀ ta lọ́wọ́ wọ́n ti mọ̀ pé ta lọ́wọ́ agúnmu òwò ni wọ́n ti mọ̀ pé tá a lọ kọ́ọ̀tù tá a gbé kámẹ́rà sí wọn tá a sọ̀rọ̀ ta lọ́wọ́ gbogbo ayé fẹ́ gbọ́dọ̀ ta lọ́wọ́ ó wà á nìyẹn kan sọ pa mi ìrìn kìrìn lẹ́wọ̀n ìrìn ọmọ lẹ́wọ̀n àbí kí ló dẹjọ́ nù kí lájọ ń fànà tí ọdún náà táyà bá ti àbẹ̀ lọ́wọ́ aláwùjọ tọrọ wọn sẹ́gun aláwùjọ bó wá ń bè lọ́wọ́ rẹ̀ pé ọmọ yìí tọ́ ipe kí lọ́mọ yìí ṣe fún ọ aláwù mo gbìjà ẹ̀sìn lẹ́ni aláwù àmọ́ bí ọ pé ṣé mo ránṣẹ́ kó o rẹ́yìn lẹ́wọ̀n torí ẹ̀sìn rẹ̀ sẹ́yìn mọ́ ronú ni àbáwọ̀ aláàpọ̀ ronú fún yín ìwọ wà rí oríire kan tó o lè sọmọ làkejì àfi kó o máa ronú ẹ̀wọ̀n lọmọ làkejì wọn á bẹ̀rẹ̀ pé kí lọ́mọ ṣe fún ọ kí ló yá kí ni ta lọ́lọ́run ṣe náà tóbi pé àwọn òwúrò yòókù wọn náà wọ́n wúlò sọ́kọ́ ẹ̀ṣẹ̀ òkìkú ẹ̀sìkọ́lì kíníkà sẹ́yìn máa ń ronú irú ọpọlọ olúwàlú ti yín sọ́pọlọ ayan ni ẹ yà bẹ̀rẹ̀ pé kí lọ́mọ ń ṣe gbogbo tẹ́yìn sí ìró wọn ní ìwọ̀ ọ̀wọ́gbó ẹ̀yìn ara ẹ̀yìn ìlànà ni ìṣe kíníkà fún lágbájá so ọmọ tí lágbájá náà ó ṣe ni táwọn gbà kan lẹ́yìn wá pé tẹ́lẹ̀ àyẹ̀jẹ̀ àwọn kíníkà Òṣogbo division tẹ́sán lọ fi gbé àbí táwọn gbà kan tí ẹlẹ́wọ̀n káwọn DSS ẹgbẹ́ mọ̀ dúbọ̀ ó rẹ̀ lẹ́wọ̀n náà ta ni lẹ́wọ̀n èmi kàn sọ ni pé tógun ó bàjẹ́ àlùkò ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ bẹ̀ mo sì mọ̀ pé bàbá wa Ẹ̀mí Àlùlọrin wọn ó gbọ́ fídíò yìí tí wọn bá ti gbọ́ àwọn tó súnmọ́ wọn ó gbọ́ torí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ nígbà wọn rí i pé wọ́n fẹ́ lọ mọ́ Ẹ̀mí Àlùlọrin lọ́rùn mọ́ jẹ́ ipe irọ́ bàbá wa Ẹ̀mí Àlùlọrin èèyàn dáadáa ni wọ́n kọ́ lọ jẹ́ mi wógun wọn pẹ́ fún wa kárí wọn pẹ́ wọ́n ti fẹ́ mọ́ lọ mọ́lúbàdàn lọ́rùn mọ́ jẹ́ pé irọ́ wọn fẹ́ sọ wá di pé ta Ọlọ́run mọ̀ bú ta Ọlọ́run ó ń bú ọba wa àwọn náà bú ọba rẹ̀ padà àbò Olúbàdàn padà irọ́ àwọn àbá wa àtolúbàdàn àtẹ̀mí Àlọrin òun èsì tẹ̀yàn rí fi ẹ mọ̀ dàgbà dárí fi sí wọn lọ́rùn ẹ jẹ́ àfẹ́sì ara wa ṣùgbọ́n mi tó wá fẹ́ fẹ́sì náà ìyìn tó ní mo ṣe tó fi fẹ́ràn wá mi kí lèmi ò mọ́ bó a ti fẹ́ràn wá mi kí mọ̀ fi wá mi kí mọ ẹ̀kẹ́ mọ́ náà tí bóyá èyí ló tún pé ọjọ́ kan ń bọ̀ tí o bó tà sí yóò dìtàn tí àwọn bíi pé ọmọ yẹn ọmọ ní dádì kí lẹ sọ pé ẹ kò lè ṣe náà ó ń bá sìláàmù jẹ́ ìyẹn rẹ̀ kógun tó kẹ́tẹ́ àlù kan ọ̀rọ̀ ló tẹ́lẹ̀ bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kan àyẹ̀fẹ́ ló ń gbọ́dọ̀ bàbá wa ọba Àlùlọrin ẹ̀mí yóò gùn fún wa o Ọlọ́run jẹ́ pẹ́ fún wa o àti ogun ẹ̀yin tó bá tẹ́ bá jọmọ ọkọ nílùú lọ ni ogun lọkùnrin ìfàdẹ̀sẹ̀ o ọkùnrin lọkùnrin ìfàdẹ̀sẹ̀ tẹ́lẹ̀ pé ẹ̀rí pé bàbá tó wá ń jọ́ sí tó ní ọba Àlùlọrin lọ́nà wa ẹ̀rí kó ti yẹ ó ní ìsọmọ Àlùlọrin lówó wa mọ́ bàbá yẹn dẹ̀ sọnù fídíò ẹ̀ ó sọ wípé kíjọba ó ṣe nǹkan kan sí i torí kí kó má bàa dogun sáwà là ń fogun ni àbẹ́yìn
sẹ́mi mo lọ fọ yìí sẹ́mi mo gbẹ́jọ́ lọ kóòtù ni àbẹ́yìn ó wá dẹ̀ mélòó tẹ́rí táwọn àgbẹ̀ kankan nu yín àbáwá lọ bẹ́ẹ̀ nìkan pé ó sẹ́wà á fẹ́ gbé lọ kóòtù rí àbí sẹ́yìn mùsùlùmí sẹ́yìn sáwọn oníṣẹ̀ṣe àwọn mi ò lópin gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ojú òní tìyìn ẹ ṣé mo dúpẹ́ o. ó ga o ẹ rí pé ó ga alága jù ẹ gbogbo àtàdéjọ wo fọ́nrán yìí ta ni ọlọ́run ti fún US imam lọ́ọ̀yà ní Kwara ó ti fún wọn lésì o nǹkan kan wá ní ta ni ọlọ́run ń tẹnu mọ́ o tó ń tẹnu mọ́ kí ni nǹkan náà ó ní kí làwọn jọ ń fànà kí ni ẹ̀ṣẹ̀ ń gan kí làwọn jọ ń fà ẹ gbọ́ gbogbo olólùfẹ́ kan ló ti sọ sí gbogbo àtàjọ wo fọ́nrán yìí ẹ gbọ́ kí ni wọ́n jọ ń fà gan-an kí ló dà wọ́n pọ̀ kí ló fà á pé a fẹ́ gbé lágbájá lọ ilé ẹjọ́ kó wá jẹ́jọ́ lórí kíni gbogbo ẹ̀yin mùsùlùmí náà gbogbo ẹ̀yin tí gbogbo èèyàn pátápátá lágbàáyé tàjọ ń wo fọ́nrán yìí ẹ dá sí o gbogbo èèyàn pátá àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti oníṣẹ̀ṣe gbogbo wa pátá tá a gbé ìjọmọlúàbí tá a gbé ìjọmọ ènìyàn tá a sì fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá ó bàjẹ́ ẹ já dá sí ẹ gbọ́ kí ni nǹkan gan tó fa à ń gbé ní lọlé ẹjọ́ láàrin US imam àti Tani Olohun ẹ já pàdé ní comment section a fẹ́ gbọ́ ẹ bá mi like fídíò yìí bákan náà kẹ bá mi share láìpẹ́ a ó tún padà wá ní àlàáfíà.